A kú ojúmọ́ nílé lóko lẹ́yìn odi, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá àbí ibi tí ẹ ti ń wò wá. Orúkọ mi ò yí padà, Èyílórìnsọ́yà Jùmọ̀kẹ́ Jíkẹ́fún láti ìlú Ọ̀yọ́ Aláàfin. Èyí tí a tún mú wá láàárọ̀ yìí ó ní lórí ọ̀rọ̀ aṣọ nípa ìdóṣù níjọ́sí. Lórí ìdóṣù yẹn náà láti fẹ́ tún mú ọ̀rọ̀ jáde síta, pàápàá jùlọ nípasẹ̀ pé ẹlòmíì ò mọ ìdílé tó ti wá, kò mọ orírun rẹ̀ délédélé. Ẹlòmíì kan ṣáà mọ̀ pé ọmọlé báyìí ni mí, ibi báyìí mo ti jáde, mo sì mọ ọdẹ mi, ṣùgbọ́n kò mọ òólẹ̀ wọn gangan. Kí ni wọ́n ń pè ní òólẹ̀? Oríkì ẹni. Pàápàá jùlọ kí ni òrìṣà tí a ṣe nídìí ìran ẹni. Tí ẹlòmíì tí a bá oríṣiríṣi àwọn àlejò ni a máa ń gbà. Tí a bá gba àlejò míì, tí a bá dàsà fún wọn, a lọ rí pé òòṣà ìdílé yín ní ń dà yín láàmú, ó sì di dandan kí ẹ ṣe òòṣà yìí tàbí kẹ́ ẹ bọ́ lọ́nà tí ó bá ti gbà wá. Nítorí pé ẹni tó bá gbé síwájú orí nígbà míì tó bá gbé òòṣà síwájú orí, ó ṣeéṣe kó mọ́ rí gèlè fi bò ó. Ṣùgbọ́n ẹni tó bá gbé sórí gangan báyìí, ó ṣeéṣe kó rí gèlè fi bò tiẹ̀. Ló fi jẹ́ pé àwọn míì máa ń wo ẹlòmíì pé lágbájá ó lọ ti ọ̀sán, ó lọ gba ẹbọ, ó lọ ṣe kinní kan. Yálà nítorí pé nǹkan yẹn rò ó, tó sì jẹ́ wípé tí ó bá ti ṣe nǹkan yìí, ó ṣeéṣe kó mọ́ ọ̀rọ̀ náà lọ àfi tó bá ṣe. Irú àpẹẹrẹ tá a fi ní kí a mọ òólẹ̀ ẹni, pàápàá jùlọ ká mọ orírun ẹni, pàápàá jùlọ ká sì mọ òrìṣà tí wọ́n ń ṣe nídìí ìran ẹni. Mo gba àlejò kan jọ́ kan, ọmọ yẹn wọ́n ní tí ó bá jẹun, oúnjẹ kò fi bẹ́ẹ̀ jẹun, àmọ́ ìgbẹ́ tí máa ń yà wọ́n lẹ́nu pé bí èsè jẹun tó máa ń yàgbẹ́ gan-an, tí ó máa yàgbẹ́ gan pé ó lè tó bí ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ ń gbà mí tí ó fi yàgbẹ́ ní ojúmọ́. Tó bá tún wá di lálẹ́ tó yẹ kó sùn báyìí, wọ́n ní gbẹ̀yìn náà ni ó tún wá yá tí ilé ó fi mọ́ tó bá ti ń sùn ní ọmọ jí yàgbẹ́ pé ó ti pin àwọn lẹ́mìí. Nígbà tá a wá dá àṣà sí, wọ́n ní kì í sọ̀rọ̀ oògùn, kì í sì sọ̀rọ̀ pé bóyá nǹkan kan ju pé ká dá oṣù fún lọ. Nígbà tá a yẹ̀wò, wọ́n ní ká dá oṣù fún, oṣù wo ládàá fún àyẹ̀wò ní Ọya ni ká lọ rèé ṣe fún ọmọ yìí. Nígbà tá a dóṣù Ọya fún, wọ́n fẹ́ sọ fún yín pé a lo nǹkan kan fún ju pé a dóṣù fún lọ. Gbogbo nǹkan tó dẹ̀ ń jẹ́ challenges tó nínú ìgbésí ayé rẹ̀ tí ìyá rẹ̀ gan tó ti súyẹ̀ tó ti náwó lé lórí, ó dẹ̀ wá dúpẹ́ pé òun fura sọ́mọ yìí tóun bá gbóúnjẹ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, oúnjẹ yẹn báyìí síbì kan ní ọ̀jẹ̀ mẹ́ yóò di, a tún gbé pamọ́, tó bá tún yá yóò tó lọ jẹ́ mẹ́ tí oúnjẹ kúlà kan kò ní jẹ́ tán tílé ó fi sú, kúlà kékeré kò ní jẹ́ tán tílé ó fi sú. Bẹ́ẹ̀ dẹ̀ ni bí ó mọ̀ pa kò sì ní lè jẹun. Ìgbẹ́ yẹn wá pọ̀ ju oúnjẹ tó ń jẹ lọ. Wípé nǹkan yẹn lágbà tọ́mọ yìí ti dóṣù, òun ti rí i pé ó ti ṣe. Nígbà tí ó padà sá wádìí rẹ̀ bọ̀, lóòótọ́ bàbá ẹ̀ bá jà sí pé o lè ṣe nǹkan báyìí sáwọn táwọn náwó gbá tèbí wọ́n ti ń tọ́jú ẹ̀ nílé ìwòsàn, wọ́n sàti àwọn gba alágbo fún un, wọ́n ń ṣe àgbo fún oríṣiríṣi. Nígbà tí kinní yẹn wá padà ṣe tí wọ́n jàjà yẹn tí wọ́n ṣàpadà ṣẹ́tù rẹ̀ láàrin ara wọn, bàbá ẹ̀ náà fura sí pé ọmọ yìí ọmọ jí mọ́ bí ṣe máa ń jí tẹ́lẹ̀tẹ́lẹ̀, pàápàá jùlọ gbogbo ìdààmú tí wọ́n fún àwọn oníṣòwò ti rí báyìí. Náà wáyé sì wá sọ pé wọ́n dà ìpín máa ń sọ pé ilé ọlọ́ya Ọya ni wọ́n ń ṣe nídìílé àwọn, ṣùgbọ́n àwọn ọmọ bí wọ́n ṣe ṣe Ọya yẹn mọ́. Kẹmọ wá wà àti ìgbà tí wọ́n ti ń ṣe Ọya yẹn tí òun gangan tí bàbá ẹ̀ gangan tó ti lé lọ́wọ́ ọmọ 40 ọdún tí ó mọ̀ pé wọ́n ń ṣe Ọya nídìí ìran àwọn, ẹ wá wo ọmọ títí ẹ̀ tọ́ya yẹn wá rò tó wá mú jáde ta nínú gbogbo ìdílé wọn. Ẹ wo ọ̀nà tó gbà tó fi mú ọmọ yẹn jáde. Bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ pé àgbàlagbà míì náà yóò ní challenges tó yàtọ̀ sí irú nǹkan bá tó sì jẹ́ pé